Ọmọ pé ẹyẹ mo fẹ́ kọ́ jẹ́ kí àwọn kẹ́tìkà tó lè jí ti dáadáa. Nǹkan bá wa wá. Ẹyẹ. Ní ti ń bọ̀ èwo ni ẹyẹ mi. Ẹ ṣe pé kíní ọmọ yìí pé ní sọ́ọ́rí mo rí gbẹ́gi kan. Àbọ̀rọ̀ mi ò yé sọ́ọ́rí gbẹ́gi ìwé ti wá ń wá tipẹ́ egbò rẹ̀. Bó ti wà ní ẹnìkan mo ṣe gba wọn yóò dà fún ọjà rẹ̀. Tí ń bá bọ̀ ni mo ṣe gba iṣẹ́ rẹ̀ kan ni. Orí tí àbá ti yẹ sí ọ̀rọ̀ ní kàtìkàtì wọ́n tún gbọ́n sọ̀rọ̀ tewé tejò. Bó ni jàre. Wà ókè. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ti sọ fún wọn tẹ́lẹ̀. Ẹgbẹ́ ìgbé mi ọ̀tá láyé ẹni yìí ni wọ́n wá bá mi. Àbí àjòkó ni. Irọ́ àyìn ìrọ́pá àlejò kó bí tí mò ń tọ́ ni pé ó sọ̀rọ̀ lẹ̀kan fún mi jò ní èmi ò tí ì ráyè wá bá ọ. Nígbà tó lọ sí ti ní pé kálájì òrówó kálájì rẹ̀ ó wá mo ṣe ní kí n tètè mú wá bá ká lọ sí ìlú. Ẹ nílò lẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní bí ẹ̀gbọ́n mi kan tó nídìí ó dùtù lọ. Ibi tí ìyá mo sọ jẹ́rí ilẹ̀ táwọn yìí ó gùn dé èmi ò mọ̀ ibi tó lè gùn dé ó gùn tààrà. Kò tẹ̀ lópin. Tẹ́rọ̀ mi yé ibi tẹ́yìn bá wá fẹ́ àákàn ṣe ti ṣe tán báyìí. A ti ṣe tán ẹ̀gbọ́n mi ò rẹ̀ sí ní kò sí ní sáàdì tèmi wọn àbí báyìí. Àwọn ẹ̀yìn wá ni. Èmi kàn ẹ̀ ṣé ti bẹ́ẹ̀ ṣe fídíò kọlù. Kò nídìí. Kò sí ìbínú wa. No problem. Ẹ wá rọra ń bí o àá bọ́ bàtà ń sìn. Oya ẹja bọ́ bàtà o. Ẹja bọ́ bàtà rẹ. Róòlù ṣòkòtò ọmọkùnrin yóò bọ́ bàtà rẹ. Bọ́ bàtà o kò yẹ kémi gan wo agbádá kíkanjú tọ̀ jẹ́ nkanjú ńlé ni. Bọ́ bàtà o. Bọ́ bàtà ń yá ṣé ẹ ti bọ̀? Ṣé èṣù lẹ́wọ̀ ni? Ẹ bọ́ bàtà bọ̀dá. Ẹ bọ̀. Mi understand ní ẹ̀dẹ̀ kí n. Irọ́ yín á wọ mi díẹ̀ ni. Kò sí wàhálà kò sí wàhálà kí n kó dání fúnra mi. Ṣáà bá yín rù ni ẹ̀ mọ́ gbọ́mọkùnrin yìí. Ẹ kó dání ẹ pàmábíyá kó mi mọ́ gbà lọ lọ́wọ́ yín o. Àti fọgbọ́n rìn díẹ̀. Àwọn ìrìn pọ̀ mi. Ọkọ̀ ò ń bọ̀. Tẹ̀rí àtàkùrọ̀ èmi ò bá ní tẹ̀rí tá a bá ní àmọ̀ tọ́ lọ bó ti lọ ṣáláà lóru. Tẹ bá wí tá a ti ń bọ̀ yìí nísìn yóò ti lé ní ìwé plọ́ọ̀tì 3. Méjì sì ni àwọn láwọn nílò àbí lọ ní mo sọ kán wo ibi tán bá fẹ́ ń bẹ̀. Kámọ̀ bá ti bù. Ṣé inú odò ni a ti fẹ́ kalẹ̀? Ìwé ni wọ́n ń sọ inú odò ni a ti fẹ́ kalẹ̀ ní tẹ́tẹ́ rẹ̀ ò tẹ́yàn nìyí. Ṣẹ́rí pé ní sùúrù ṣẹ́rí pé rọ́bìṣì lẹ́sìn. Kí ló dé? Tí wọ́n bá sọ fún yín kẹ́ tó kúrò nílé rọ́bìṣì lẹ́wà sí ìbàyí. Wáyé tẹ́ ṣe máa mú mi wá sí orí omi láti wá kọ́lé sí. Ṣe nǹkan tó form brain náà ṣe nǹkan tó form sense rárá ẹ kàn mú mi wá sórí omi. Ṣé kí nísìnyí báyìí ṣé kí n máa swim lọ swim bọ̀ ni? Mi understand. Tí n bá fẹ́ ra swimming pool mo bí ẹ kí n lọ nà. Ẹ wá mú mi wá sórí alágbálú. Kí ni tó ń ronú tó fi rò bíi pé à ń sọ rọ́bìṣì. Náà ẹ̀wọ̀n kẹ́tẹ́ ń ṣe ni. Àwa ń sọ pé wáyé sẹ́ẹ̀dì rẹ̀ ní ọtí ìjà wà wí fún ọ. Ọtí ìmọ̀ ń tá a fẹ́ wí. Ó yẹ ẹ sọ sẹ́ẹ̀dì. Sẹ́ẹ̀dì rẹ̀ ní wípé ibi tá a ti ń bọ̀ tá a bá ní àmọ́ rìn lọ báyìí bí ó ti lọ sùúrù nínú. Àwa gan ọmọ fún ẹ. Ibi tá a sì ti ń bọ̀ yìí ó ti tó bíi plọ́ọ̀tì 3. Méjì lọ́lọ́ fẹ́ rà sọbi tó mú bẹ̀ kájí. Ẹ rí pé ẹ ní sùúrù kí ni ṣe yín ẹ ń gbá fúrọ̀tì ẹ ń gbá wájú. Ẹ tí ẹ jọ ẹni tó ń talẹ̀ gan. Èmi ò tí ì rí kí á ti kà àbí kí lẹ́lẹ́ ń ṣe tẹ́ ẹ̀ ń gbé kinní kọ́rùn ẹ̀ ń gbé kinní aláwo ní yín ni òṣì lẹ́ ń bá mi ṣe. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ jáde sí ẹ̀rí kó ń rùn ni ẹ tú sọ́wọ́ ẹ jẹ́ kí ọpọlọ yín kó kọ̀nẹ́ẹ̀tì mọ́ wọn tẹ́ fi ń sọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yẹn ẹ tú sọ́wọ́ ẹ gbóòórùn rẹ̀ wò ẹ máa rí kó ń rùn. Ẹ gbọ́dọ̀ burúkú tó sọ Adakoro orí rẹ̀ ló burú ọ̀ ń sọ̀rọ̀ kọ̀nẹ́ẹ̀tì. Wi-Fi là ń lò bí Wi-Fi mi gan bá tán Adakoro tán oṣù pẹ̀tù rẹ̀. Ìtàn dátà sì pọ̀ mẹ́ẹ̀ dáadáa. Tí ò lè tán láíláí. Ẹ wá rí pé tọ́sípọ̀tù tiẹ̀ bá wá kú kí ló kù tẹ́ tán. Àwọn ti lọ subscribe. Kí lọ́ọ́ rọ̀ pé yà ń jẹ wá tuntun báyìí. Àwọn ọ̀sán pé mi dáa mú ọwọ́ yìí gidi ni ọ̀tọ̀ tí. Jẹ́ ìtàláyé kinní kan fọ́ sórí nǹkan tí ìran ti sọ fún ọ tẹ́lẹ̀ ni pé bá ti wà ní babaláwo tún ni wà o. Kó o lè mọ bí ó ti sọ ọ̀rọ̀. Má jábọ́ ju o. Ọmọ tún wá jẹ kó tún wá ra nǹkan. Ẹ wo bí ẹjọ babaláwo. Ṣé ara jò ń ṣègùn? Sábà fi irú eléyìí pọn ọmọ gan yóò jábọ́ lẹ́yìn ìyá rẹ̀. Tó rà ń sọ nǹkan tá à ń sọ fún yín sí ẹ ń bìlì pé bóyá àbí ẹ mọ̀rọ̀ sọ. Ṣé lórí omi yìí ó yá ẹ rò fúnra yín bẹ́ẹ̀ ṣe jọ dúró yìí? Kí ni mo lè kọ́ sórí ṣé orí omi yìí kí ni nǹkan tí yẹn lè kọ́ sórí ẹ̀ kí mo fẹ́ kọ́ sílẹ̀ sí tó fẹ́ yẹ omi yìí? Ọ̀ tàdífìlì rẹ̀ ni. Ọ̀ tàdífìlì ẹ ti fi pa kó tẹ foundation. Mo rò pé pẹ́kẹ́ tó wu eyín kọ̀rọ̀ ó dà pé mọ̀kàn tẹ̀ ń sọ tàdífìlì. Níta ń wí fún ọ ni pé bó ti wà yìí ọ̀rọ̀ yẹ̀pẹ̀ sí ni ibi tó ń wò yìí ìbẹ̀jù lọ ń wò yìí ìbẹ̀jù lọ ní rèé
kò jìnnà sí lẹ́kì nù bẹ́ẹ̀ lọ́lẹ̀ wo ìgbẹ̀jù lẹ́kì lẹ́kọ̀ọ́ omi gbogbo ẹ̀ wọ́n ta fílì rẹ̀ ni. iṣẹ́ wa gbà kí ọ gẹ́gẹ́ rí wọ́n wo ìfẹ́ yẹn rí yẹn láṣẹ ọ̀ ní fi owó ra yẹn kankan. babaláwo tó ń ṣe kẹ́tíkà nọ́ọ̀sì tó ń ta iṣu káko fẹ́ kọ́ ẹdún náà ẹ̀yin bíbù yìí kí ló ṣe yín gangan náà sẹ́yìn lè gbé bẹ́ẹ̀dì lé yín kẹ́ gbé wá sórí omi kẹ́ ẹ̀dẹ̀ sùn. ó yá à ń gbà mo nílé tí ń sùn rèébùrà àbúrò tún bí. ẹ̀yin nílé èmi tẹ́mi wá nídìí ilẹ̀ ẹ̀sìn báyìí kí wá ra ilẹ̀ sórí swimming pool tí bá fẹ́ ra swimming pool mo fẹ́ kí n lọ náà. ẹdún náà irú kílẹ̀ fẹ́ kọ́ gangan bóyá èyí ò ní òjá mọ́. ilé ni mo fẹ́ kọ́ sórí ẹ̀. mi tẹ fẹ́ràn irú àwọn kọ́sítọ́mà báyìí jáde. kò yé ni customers ọ̀sán. kí ló ń ṣe báyìí. customers ọ̀sán ló ṣe. wo bí engineering ni mí. bẹ́rù bá ń bọ̀ pé bóyá o bá kọ́lé síbí yóò rì kó lè rì. àgbẹ̀ á ṣe concrete nation concrete nation lágbè láti lẹ̀ tá a bá gbé concrete nation tó jọ sọ́bọlọ. kí náà pè ní concrete nation. pílà ni pílà tí yá gbé sí àbá òfin. ṣẹlẹ̀ ni ẹni sùúrù ká ní pé bẹ́ẹ̀ ṣe wà yìí ká ní pé ẹsẹ̀ lẹ fi gbálẹ̀ ni àmọ́ ní kábàáyé tó but ọpọlọ yín egungun tó gbé dúró ó ti weak so gbogbo kẹtẹ ẹ sọ pé kò tiẹ̀ bá tẹ́nibọ́dì mú ẹ wá kó bàtà dání. ọmọkùnrin yìí kò ní dáa fún bàbá ẹ. orí bàbá ẹ burú. láyé yín ẹ bá sọ pé kò ní dáa fún dájú kí ló ṣe yín sáà mo bí dájú ṣe jẹ. tọ́fẹ́ náà wá ní. tọ́fẹ́ gbọ́dọ̀ àbí. a ṣe ìrìbọmi fún ọ ní. ìbá ti eré rẹ bọ́ ní odò yìí. tọ́fẹ́ náà wá ní. àbúrò wa nìkan pé ìdílé díẹ̀ lẹ́nu àbí ọlọ́mọ ni àbúrò wa nìkan pé tọ̀ yìí nítorí ọ̀fẹ́ ṣe àbọ̀ ṣe ọ̀wọ́ àròpọ̀ ní ọdún wa. ká ní pé mo ti kówó lẹ̀ yẹn lẹ́sìn báyìí bẹ́ẹ̀ ṣe máa dúró pé ṣe fẹ́ náà wá ni. lóòrè bẹ́ẹ̀ ṣe wà ń sìn ẹ̀ tí máa gba ilé sísìn ẹ̀ mọ kọ́sítọ́mà ẹ̀ kí n gbọ́ pé kọ́sítọ́mà ó lè strike. kọ́sítọ́mà kò ní dààmú kọ́sítọ́mà ìmọ̀ kọ́sítọ́mà bẹnu ẹbí ni. ọ̀ gbà mí létí tó o bá gbà mí létí tí n bá ti jẹun gbogbogbò tẹ́ẹ̀mù yóò bọ́ lé mi lọ ọ̀ gbà mí létí. yóò tẹ̀dú ọlá sọ pé yìí ṣé wàá bá ti kó o ó ṣe bó o ní sanwó jáde ṣé o ní sanwó jáde fún wa. ṣe màgbá yìí ẹ̀ jìnnà sílẹ̀ lẹ̀ tí n bá gba yín báyìí. ọ̀ gbà mí létí máa wọ ayín tì nínú omi. ó wọ èmi tì. wọ́n bá bí ọ̀dà gbà tí wọ́n bá ti bí ọ̀dà ọ̀rẹ́ mi gbà. wòbí tí wọ́n bá ti bí ọ̀rẹ́. gbá mi lójú ọ̀rẹ́ mi fọwọ́ kàn mí. wá fọwọ́ kàn mí. ó ṣe bẹ̀rẹ̀ awo tẹ̀sí náà bẹ́ẹ̀ tí ń ṣe awo wèrè tẹ̀lé tá awo wèrè tá ń fi ń jawo tọ́ bá fi yín jẹ olórí ẹbí ti dàrú. ẹ kọ́ sí dànù kẹ́ ẹ bómi lọ kẹ́ ẹ bọ́dọ̀ kẹ́ ẹ sàn lọ bí odò ọlọ́run máa bá ti ẹ̀yin méjì ọlọ́run máa bá ti yín jẹ́sẹ̀. ó tẹ́ra rẹ ara rẹ ló ń ṣe bó ṣe wà wọn ò lè délé pé. tọ́ ọ bá bẹ̀rẹ̀ sí ní lálàá lónìí gbogbo àlá tọ́ ọ bá ti mọ lálàá omi pèmí lọ́ọ́ máa lè èmi lọ́ọ́ bú níwájú omi. tó o bá ṣe lálàá omi bẹ́ẹ̀ ó fún mọ lálàá yẹn ni. wo àjàkóró bó ti wà yìí jẹ́ sọ fún ọ tí ọba ti fẹ́ múṣẹ́ wá sọ́rí ọmọ ń jẹ́ kí n mọ̀ gba àwọn ẹ̀gbin kọ̀ọ̀kan tẹ́mi ò fẹ́. tó bá yẹ pé ní gbangba ni èmi àtọ́mọkùnrin wọn bí wọ́n bá mi sọ ní sọ. àkùgbà ní sọ́run. kí ló fẹ́ mọ̀ wípé ìwọ sọ fún mi pé iye omi là ń bọ̀. ṣé ìwọ náà lè kọ́lé sórí omi o lè kọ́lé sórí omi. tètè ẹgbẹ́ náà sọnù. aládojútì ni ọ. ṣé ní ìṣe báyìí ṣe orí omi òṣòrí omi ṣé kò ní sáfìlì rẹ ni. sáfìlì kí ni èló gẹ́gẹ́ lélẹ́yìn ní lọ́wọ́ tó lè fi ṣe sáfìlì tó bá ṣe sáfìlì gan tán lérí bíbí owó tó fi kọ́lé ṣé kò ti fi ṣe sáfìlì gan. bó bá ṣe kà sí lọ ọmúyàn gidi wá rí káàkiri àwa ti rí èèyàn kan tí ṣe pé wọ́n mú lọ bí odò báyìí ó sì odò òkun gangan ni o ó sì rà á ṣèbé yẹn nu bẹ́ẹ̀ ni ó ti àǹbìlì ẹ̀ débi tó fẹ́ ni ó sì kọ́lé sórí omi gbogbo àyíká rẹ̀ omi ni owó ọmúyàn gidi wá rí mo tẹ̀ rò pé ọmọ àbúrò Dangote ni àbí ọmọ àbúrò bàmí alọ́ lè mú ẹnìkan tó akùnrin lọ jáde èmi ò fẹ́ wo bá ọkàn já mi dúró ni. wọ́n náà sì rọ̀ ọ̀sán.